A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Lónìí ni ìjọba àpapọ̀ jọ̀wọ́ ìpẹ̀jọ́ rẹ̀ tí ó fi kan gómìnà àná fún ilé ìfowópamọ́ àgbà CBN Godwin Emefiele wípé ó ní ohun ìjà olóró ní ìpamọ́. Adarí ẹ̀ka ìdájọ́ fún ìjọba àpapọ̀, Adájọ́ Mohammed Bakodo Abubakar ni ó kàn sí ilé-ẹjọ́ pẹ̀lú ọ̀rọ̀ ẹnu lásán wípé jíjọ̀wọ́ ìpẹ̀jọ́ yìí ní í ṣe pẹ̀lú ìtẹ̀síwájú nínú ìwádìí tó ń lọ lọ́wọ́. Lẹ́yìn èyí ni Abubakar fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti fi ẹ̀sùn oníkókó Ogun kan Emefiele ní ilé-ẹjọ́ gíga ìlú Àbújá. Ó sọ eléyìí nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìpẹ̀jọ́ tòní. Ọjọ́ 25 oṣù keje ni wọ́n pe Emefiele sí ilé-ẹjọ́ lórí ẹ̀sùn tó ní í ṣe pẹ̀lú wípé ó ní ohun ìjà olóró ní ìpamọ́ ní ilé-ẹjọ́ Ìkòyí, ìpínlẹ̀ Èkó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti tú olú iléeṣẹ́ onípolongo Advertising Standards Panel ká látàrí bí wọ́n ṣe bu ọwọ́ lu ìpolongo orí pátákó ìta gbangba billboards níbi tí wọ́n ti fi ẹ̀sùn kan ilé-ẹjọ́ Tribunal tó ń gbẹ́jọ́ lórí àbájáde èsì ìdìbò ààrẹ wípé ó ń ṣègbè lẹ́yìn. Pẹ̀lú àkọlé ojú gbogbo lára ẹ̀ka ìdájọ́ All Eyes on the Judiciary. Adarí gbogbogbò fún òfin àjọ onípolówó ọjà Advertising Regulatory Council of Nigeria, Dókítà Ọlálékan Fádọlápọ̀ ni ó tú ìgbìmọ̀ náà ká pẹ̀lú àtẹ̀jáde tí wọ́n tẹ̀ síta lónìí. Ìgbìmọ̀ yìí wà fún títẹ̀lé òfin àti ìlànà ìpolongo àti ti ìjọba àpapọ̀. Nínú àtẹ̀jáde ọ̀hún ni wọ́n ti ṣe àfihàn ìdí tí irúfẹ́ ìpolongo bẹ́ẹ̀ ìbá má ti jẹ́ ìtẹ́wọ́gbà. Fún ìdí èyí, kí wọ́n gbé gbogbo pátákó ìta gbangba náà sọ̀kalẹ̀, kí wọ́n sì dá sẹ̀ríà fún àwọn tí wọ́n rú òfin yìí. Ìdí pàtàkì ni wípé kókó ọ̀rọ̀ náà ṣì wà nílé-ẹjọ́ Tribunal. Gbogbo ẹ̀sùn tí ó ń retí ìdájọ́ nílé-ẹjọ́ kò gbọdọ̀ jẹ́ ìtàkùrọ̀sọ fún ará ìlú nítorí ìpolongo yìí lè mú àríyànjiyàn dání ní èyí tí ó sì lè fa wàhálà láwùjọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Akọ̀wé àgbà fún orílẹ̀-èdè United States Anthony Blinken ti gbóríyìn fún Ààrẹ Bọ́lá Tinubu àti àjọ ECOWAS lórí akitiyan wọn láti yọ adarí ológun ní ilẹ̀ Niger kí wọ́n sì ṣe ìdápadà ìjọba tiwantiwa. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Twitter ni akọ̀wé àgbà ti yin ìdarí Tinubu lórí àjọ ECOWAS lánàá nínú ohun tí ó ṣe àpèjúwe rẹ̀ ní àjùmọ̀ṣe pẹ̀lú ilẹ̀ United States. Tinubu ni wọ́n ti ń fi ẹ̀sùn kàn wípé wọ́n ń lò ó láti fi kojú ìjà sí ilẹ̀ Niger nígbà tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mìíràn kìlọ̀ fún un kí ó dẹ̀yìn lẹ́yìn wọn kí ó lè ráàyè mójútó ìṣòro tí ó ń kojú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n ọ̀sẹ̀ tí ó kọjá ni àjọ ECOWAS gbé ìgbésẹ̀ láti lo àwọn ológun tako orílẹ̀-èdè Niger. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Adarí ìjọ Inri Evangelical Spiritual Church Primate Elijah Ayọ̀délé ti ṣe ìkìlọ̀ wípé ọ̀wọ́ngógó yóò dé bá oúnjẹ ní oṣù mẹ́ta sí ìsín. Primate Ayọ̀délé ṣe ìkìlọ̀ wípé ẹyọ iṣu kan ṣoṣo yóò wọ ẹgbẹ̀rún 4 náírà 4,000 naira lọ́jà nígbà tí ife gàárì kan yóò wọ 500 náírà 500 naira. Ó sọ eléyìí nínú àtẹ̀jáde tí agbẹnusọ rẹ̀ Olúwatósìn Ọ̀ṣọ́ gbé jáde lónìí. Ayọ̀délé wá rọ Ààrẹ Bọ́lá Tinubu láti dúró ṣinṣin nítorí àwọn mínísítà rẹ̀ kò lè pa idán kankan. Wòlíì yìí tẹ̀síwájú wípé oúnjẹ yóò di ọ̀wọ́ngógó bí Ààrẹ Tinubu kò bá tètè mójútó ìṣòro tó ń dojúkọ orílẹ̀-èdè. Ó ní aláriwo lásán ni àwọn mínísítà rẹ̀. Ó nílò àwọn ọ̀jọ̀gbọ́n lórí ìṣúná láti lè yanjú ìṣòro orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ó kéré tán ènìyàn 25 ni ó di olóògbé nínú ìdúgbàmù tí ó wáyé ní ilé epo ní ìlú Dagestan, orílẹ̀-èdè Russia. Àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ṣe àfihàn àwòrán ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ tí ó jóná nígbà tí àwọn panápaná pẹ̀lú akoto olórí ń gbìyànjú
láti pa iná náà kí wọ́n sì palẹ̀mọ́ àjókù. Nínú àtẹ̀jáde ní Ààrẹ Vladimir Putin ti fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn sí ẹbí àti ọ̀rẹ́ àti àwọn tí wọ́n pàdánù ẹ̀mí wọn sínú ìjàmbá iná yìí, nígbà tí ó ń tọrọ àlàáfíà kíákíá fún àwọn tí ó farapa. Ìdúgbàmù ìlú Makhatchkala yìí wáyé ní ilé epo lẹ́yìn tí iná ṣẹ́ yọ. Ìgbìmọ̀ olùṣèwádìí ni ó ṣe ìkéde yìí lórí ẹ̀rọ ayélujára. Ó ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó di olóògbé tí ọ̀pọ̀ sì fi ara pa. Bákan náà ni ilé àti ọkọ̀ tí ó wà ní agbègbè náà fi ara kááṣá. Wọ́n ti ṣí ìwé ẹ̀sùn ọ̀daràn láti fi ṣe ìwádìí ohun tí ó fa sábàbí ìjàmbá iná yìí. Ẹnìkan tí ọ̀rọ̀ náà ṣojú rẹ̀ sọ wípé lẹ́yìn ìdúgbàmù iná yìí, òkùnkùn ṣú biribiri, àwọn kò rí nǹkan kan mọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ilé-ìwé gíga Ifásitì Ìbàdàn UI ìpínlẹ̀ Ọ̀yọ́ ti darí àwọn òṣìṣẹ́ rẹ̀ láti máa wá sí ibiṣẹ́ ní ẹ̀ẹ̀mẹta lọ́sẹ̀ látàrí àyọkúrò ìrànwọ́ epo. Wọ́n ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde tí ọ̀gá àgbà àti akọ̀wé fún ìgbìmọ̀ G.O. Soliu bu ọwọ́ lù. Àtẹ̀jáde náà kà wípé ìlọ́po tí owó epo fi lọ sókè látàrí àyọkúrò ìrànwọ́ epo láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ ti mú ìṣòro bá ọrọ̀ ajé àti ọmọ orílẹ̀-èdè lápapọ̀. Àwọn òṣìṣẹ́ tí wọ́n ń wọ ọkọ̀ lọ ibi iṣẹ́ lójoojúmọ́ ni wọ́n ń kojú ìṣòro owó ọkọ̀ àti ọ̀wọ́ngógó oúnjẹ. Lẹ́yìn àgbéyẹ̀wò ìṣòro yìí ni ìgbìmọ̀ iléèwé gíga fi ẹnu kò wípé fún ìgbà díẹ̀ kí àwọn òṣìṣẹ́ máa wá ibi iṣẹ́ ní ẹ̀ẹ̀mẹta lọ́sẹ̀ bẹ̀rẹ̀ láti àná ọjọ́ Ajé, ọjọ́ 14 oṣù kẹjọ ọdún 2023. Wọ́n wá fi kún wípé àwọn tí iṣẹ́ wọn ní í ṣe pẹ̀lú ẹ̀mí kò ní bá wọn nípìn nínú àtúnṣe yìí. Wọ́n ní ìgbìmọ̀ yóò ṣe àgbéyẹ̀wò bí nǹkan bá ṣe ń lọ sí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ẹ̀ka ètò ọ̀rọ̀ ẹ̀kọ́ Federal Ministry of Education ti kéde wípé ètò owó yíyá fún àwọn akẹ́kọ̀ọ́ yóò bẹ̀rẹ̀ láàrin sáà tuntun fún ọdún 2023 sí 2024. Akọ̀wé àgbà fún ẹ̀ka yìí, David Adéjọ ni ó sọ eléyìí di mímọ̀ níbi ìpàdé tí ó wáyé pẹ̀lú aṣojú ìgbìmọ̀ lórí ètò owó yíyá fún àwọn akẹ́kọ̀ọ́. Bákan náà ni Adéjọ bu ẹnu àtẹ́ lu ìròyìn wípé bíbu ọwọ́ lu ètò ẹ̀yáwó ni ó fà á tí àwọn aláṣẹ iléèwé gíga ṣe àlékún owó iléèwé. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé Ààrẹ Bọ́lá Tinubu ti darí kí wọ́n yanjú gbogbo ìgbésẹ̀ tó ní í ṣe pẹ̀lú owó yíyá kí ó sì bẹ̀rẹ̀ ní oṣù kẹsàn-án ọdún yìí. Ó fi kún un wípé ààrẹ ti gbé ìgbìmọ̀ dìde tí yóò ṣe àmójútó ètò yìí pẹ̀lú olórí òṣìṣẹ́ gẹ́gẹ́ bí adarí. Lára àwọn ìgbìmọ̀ láti rí ilé ìfowópamọ́ àgbà CBN, iléeṣẹ́ ìjọba fún ìṣúná owó Federal Budget Office, ẹ̀ka ètò ẹ̀kọ́, ẹ̀ka ọrọ̀ owó Ministry of Finance àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Èkìtì Bíọ́dún Oyèbánjí ti ṣe ìkìlọ̀ kí wọ́n má ṣe ti òṣèlú bọ pínpín 3,000 ìrẹsì tí wọ́n rí gbà lọ́wọ́ ìjọba àpapọ̀ láti fi mú àdínkù bá ìṣòro tí àyọkúrò ìrànwọ́ epo dá sílẹ̀. Bákan náà ni gómìnà darí ìgbìmọ̀ tí yóò ṣe àmójútó pínpín ìrẹsì kí wọ́n kọ́kọ́ yanjú àwọn opó, aláàbọ̀ ara àti òṣìṣẹ́-fẹ̀yìntì tí wọ́n jẹ́ aláìlágbára jùlọ. Nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, kọmíṣánná fún ìròyìn Olóyè Táíwò Ọlátúnbọ̀sún tí ó ṣe adarí ìgbìmọ̀ sọ wípé wọn yóò pín ìrẹsì yìí káàkiri gbogbo wọ́ọ̀dù gẹ́gẹ́ bí gómìnà ti darí. Wọ́n ní wọ́ọ̀dù kọ̀ọ̀kan yóò gba àpò ìrẹsì 10. Wọ́n fi kún un wípé gómìnà pàṣẹ kí wọ́n pín ìrẹsì yìí láàrin ọ̀sẹ̀ kan. Ìdí nìyí tí àwọn ṣe ń ṣe àlàyé ìgbésẹ̀ pínpín tí yóò bẹ̀rẹ̀ lọ́la Ọjọ́rú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Orílẹ̀-èdè Spain pegedé sí ìpele tí ó gbẹ̀yìn nínú ìdíje ife àgbáyé FIFA Women's World Cup lẹ́yìn tí wọ́n gbo ewúro sí ojú ilẹ̀ Sweden pẹ̀lú 2-1 2-1. Ìgbéga yìí wáyé lẹ́yìn ìwúrí ìdíje semi-final tí ó wáyé ní òní ọjọ́ Ìṣẹ́gun ní Auckland. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ,
ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́ ìyẹn comment kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá